now ṣe rí iṣẹ́ hajj nínú ẹ̀sìn wa gẹ́gẹ́ bá ṣe mọ̀ iṣẹ́ kan tó pàtàkì pọ̀ ni òpó kan ni nínú ẹ̀sìn wa. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa wípé buniya al-Islam ala khams. Ọba àlekè ọlá ó gbé iṣẹ́ hajj yìí kalẹ̀, ó gbé ẹ̀sìn wa yìí kalẹ̀ lórí òpó márùn-ún. Alákọ̀ọ́kọ́ ni al-iman, ẹlẹ́ẹ̀kejì òun ni as-salah, ẹlẹ́ẹ̀kẹta òun ni az-zakah, ẹlẹ́ẹ̀kẹrin òun ni siyam Ramadan nílé ìtawà ní ìlọ́wọ́ tá à ń ṣe, ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni hajjul bayt, ká lọ ṣiṣẹ́ hajj. Ìtumọ̀ ẹ̀ ni wípé ẹnikẹ́ni tí ó bá sọ pé òun ò ṣe hajj àbó sọ wípé kò sí nínú tóun gbọ́yé tòun, ẹnìyàn ò sí nínú Islam kì í ṣe mùsùlùmí, torí pé ìkan nínú àwọn òpó ẹ̀sìn Islam ló gbó wọn lọ́wọ́ yìí. Ìyẹn ni ẹlọ́dà kọ̀ọ̀kan. Kí n tí mo ń sọ yẹn lè bá yé wa dáadáa. Wàtọ́ba alẹ́gẹ́rá sọ fún anú al-Qur'an ìpè ká ṣe hajj. Ọlọ́run wá fi kinní kan kún un lábẹ́ àyà yẹn. Mi ìfẹ́ lójú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ ní o. Ọlọ́run ní wa man kafara. Ọlọ́run ti jẹ́ ká mọ̀ yìí pé ọ̀ràn èèyàn ní hajj fẹ́ tó bá ní kápá. Ó wá ní wa man kafara. Ìtumọ̀ ẹ̀ ni pé ẹni tí ó bá ní owó tí ò lọ sí hajj wà man kafara nìyẹn, ẹni yẹn kèfèrí. Ṣé ó clear dáadáa? Kì í sọ̀rọ̀ pé ẹ̀ǹpẹ́ lómi ọ sọ pé hajj òpè mí ni rárá o. Ẹni tí ò lówó lọ́wọ́ ni hajj òpè. Gbogbo ẹni tó bá ti ní owó lọ́wọ́ ó ti dọ̀ràn yàn fún kó ṣiṣẹ́ hajj. Ẹni tó sọ pé hajj òpè ń ó lọ Amẹ́ríkà, hajj òpè ó lọ London, hajj òpè ó lọ Dubai, hajj òpè ó lọ Ghana. Kò sí ìlú tí ò tí ì fẹ́ lọ tán láyé, ṣùgbọ́n tọ́rọ̀ bá ti débi ọ̀rọ̀ hajj á ní kò pẹ̀lú. So ìtumọ̀ ẹni pé ẹni yẹn ò ní ìgbàgbọ́ tó yí ìkóró nínú iṣẹ́ hajj. Now so a gbọ́dọ̀ gbóyè yé kó clear dáadáa. Ẹni tí ó bá ti lówó lọ́wọ́ ọ̀ràn yàn ní kẹ́ni yẹn ṣiṣẹ́ hajj, torí pálí Kùránì wá pé ẹni tó bá lówó tí ò ṣe hajj ní kèfèrí. Àbí tó bá ní àwọn reasons míì, bóyá ó ń ṣàárẹ̀, bóyá wọ́n sọ pé ọ̀nà ò dáa, gbogbo ìgbà tó ń bá fẹ́ lọ hajj ni wọ́n sọ pé ọ̀nà ò dáa, wọ́n lè ní weather ò clear, wọ́n lè ní nǹkan kan ò ṣe, àbí kó máa ṣàárẹ̀. Tí ò bá ti ní àwọn reasons tí ẹ̀sìn wa faramọ́ pé yẹn lè torí ẹ̀ fi ṣe hajj lẹ̀ tó sì ní owó lọ́wọ́, ẹni yẹn kèfèrí ni, káfíìr ni, ní tí Kùránì pè ní. Now ṣé wá ní ṣe hajj lásìkò nínú ẹ̀sìn wa. A gbọ́dọ̀ gbéra lẹ́ni time pé mo lọ ṣe hajj rárá, hajj lásìkò. Ọlọ́run sọ fún wa yìí pé al-hajju ashhurun ma'lumat. Al-hajju ashhurun ma'lumat. Ipe hajj ta ní kẹ́ ẹ ṣe o, àwọn oṣù kan tá a ti mọ̀ là á máa ń ṣe. Nínú ẹ̀sìn wa, oṣù mẹ́ta ni oṣù hajj. Oṣù alákọ̀ọ́kọ́ òun náà ni oṣù Shawwal. Tá bá ti kó ní Ramadan nísìnyí, tá a bọ́ sí Shawwal 1, èèyàn lè máa palẹ̀ mọ́ pé òun lọ sí hajj. Lẹ́yìn Shawwal, Dhul-Qa'da, lẹ́yìn Dhul-Qa'da, Dhul-Hijjah, oṣù hajj nìyẹn. Òun lọ́lọ́ mi sọ wípé al-hajju ashhurun ma'lumat. Àsìkò tí yẹn lè gbéra ní ẹgbẹ́ mọ̀ lọ hajj, ó lè ti lọ látòṣù tó mọ̀ kó wà mẹ́ o títí tí ó bí ní Dhul-Hijjah. Ìyẹn lè dágbére hajj ní Shawwal, ó lè dágbére hajj ní Dhul-Qa'da, ó sì lè lọ ní Dhul-Hijjah. Ó lè pẹ́ lórí ìgbà tí wọ́n bá gbé ẹ lọ àbí ìgbà tí wọ́n fún ọ̀rẹ́ ẹ bá fẹ́ lọ. Tí à ń pẹ́ lòmíì Ọlọ́run kẹ́, ó lè sọ pé òun fẹ́ lo oṣù mẹ́ta. Ọlọ́run kẹ́ ẹlòmíì, ó lè lò jù bẹ́ẹ̀ lọ, Ọlọ́run bá ṣe kẹ́ èèyàn tó ní. Ẹlòmíì Ọlọ́run kẹ́ òun náà ṣùgbọ́n kò ráàyè tó bẹ́ẹ̀, ó lè jọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ní ó lò, ó lè lọ́jọ́ mẹ́wàá, káwọn ọjọ́ tá a fi ṣe hajj kó ṣáà ti wà nínú ọjọ́ tí ó fẹ́ lò. Now ṣe rí nǹkan tó pàtàkì nínú iṣẹ́ hajj tó pàtàkì gan, alákọ̀ọ́kọ́ òun ni àníyàn. Kí ni mo pè é? Àníyàn. Èèyàn gbọ́dọ̀ mọ àníyàn hajj tó fẹ́ lọ ṣe, torí pé hajj tẹ́ mú yẹn oríṣi mẹ́ta ni. A ní hajj kan tá ń pè ní ifrod, a ní hajj tamattu,
adẹ̀ni hajj kẹrọ́ọ̀n. Àsìkò téèyàn bá lọ lọ́pọ̀lọpọ̀ ìgbà ló máa ń dìtà mẹ́rù ní ọ̀fẹ́ ṣe àdúrú eléyìí tó bá wù yàn ṣe fúnra rẹ̀. Ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ lágbọ́yé ìkọ̀ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta. Ifrad òun ni kéèyàn ṣe hajj nìkan kó má ṣe umura, kéèyàn ṣiṣẹ́ hajj nìkan kó má ṣe umura. Àwọn tí wọ́n máa ń sábà ṣe yẹn òun lẹni tó ti ṣe umura ó ti hajj ṣe hajj ó wá wò pé tó hajj nìkan ni mo fẹ́ ṣe. Irú ẹni yẹn ó lè jẹ́jọ́ tí wọ́n bá ń gbéra Mọ́kà tí wọ́n ń lọ Mùná ló máa ṣẹ̀ṣẹ̀ dé tẹ̀kọ́ wọn ní ṣe umura kankan, òun á kàn dà níyàn hajj ni adẹ̀ proceed sí Mínà abẹ̀rẹ̀ iṣẹ́ hajj. Ifrad nìyẹn, kéèyàn ṣe hajj nìkan ó má ṣe umra. Ifrad nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì òun ni hajj tamattu. Hajj tamattu yẹn òun ni ó kọ́mọ̀ jù dáhùn yẹn máa ń ṣe. Kódà ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá lọ hajj láti Nàìjíríà tamattu ni wọ́n máa ń ṣe. Hajj tamattu òun ni hajj tó ń pè ní hajj ìgbádùn, hajj fàájì onígbẹdẹmukẹ. Gbẹdẹmukẹ tó wà ń bẹ̀ ni wípé ó dé Mọ́kà ní ìsìn wà á kọ́kọ́ ṣe umra, wà á gbé àràmì umra, wà á lọ tó bá parí umra yẹn wà á wá lọ gbé àràmì yẹn lẹ̀ tó bá ti parí umra, wà á bọ́ṣọ lẹ̀, ó dára lé padà nìyẹn. Gbogbo àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ fún ẹ tẹ́lẹ̀ ẹ̀dẹ̀ tọ́ nínú tó jẹ́ èèwọ̀ fẹ́ni tó bá wà nínú ihram òun ni kí ni ó súnmọ́ ìyàwó ẹ̀. ṣe à ń pé èèyàn lè lọ Mọ́kà ní ìsìn kó wọn àti ìyàwó ẹ̀ jọ lọ, àsìkò tó bá wà nínú ihram kò gbọdọ̀ súnmọ́ ìyàwó ẹ̀. Ṣùgbọ́n ní kété tó bá ti mọ́ ihram yẹn lẹ̀ ó parí wọn ní ìsìn àjò rẹ̀ tí ìbẹ̀rẹ̀ ìwọ àti ìyàwó ẹ̀ lẹ́dẹ̀jọ lọ kò lè súnmọ́. Kìí ṣe wá àtàlẹ́ ẹ̀ o, kìí ṣe wá àtẹ̀rẹ̀ nìkan tó kàn rí lọ́hùn tó pàdé ẹ̀ o, ìyàwó ẹ̀ tó fẹ́ níṣu lọ́kà. Àwọn mọ́gàjì wàhálà pọ̀ ní àwọn ọgbọ̀dọ̀ mọ́sùn. Ọmọ sẹ́lẹ̀ sáré mọ́gàjì má sì fà akọ́rọ̀ ọmọkùnrin náà kọ́dà tọ́ láwọn jẹ́ dé láyọ̀. Ẹ bá ń gbá wọn torí orí kámẹ́rà wà ní ọlọ́mọṣẹ́ ìdúró tì wọ́n. Ṣáwà papọ̀ náà má dẹ́dẹ́ má pẹ́ ṣe má pẹ́ ẹ̀fọn pọ̀lọpọ̀ ti yé gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn má lò lọ́fíńdà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ tá a lè ṣe. Tá a bá ti lọ bá ìṣọ́ra mi yẹn lẹ̀ àti láǹfààní gbogbo àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ fún wa láti máa ṣe yẹn ní tamattu. A máa travel from one place to another. Now títí tí hajj á fi bẹ̀rẹ̀, tí hajj bá bẹ̀rẹ̀ àtúngbé ara mi yẹn lẹ́ẹ̀kan náà á bẹ̀rẹ̀ iṣẹ́ hajj. Now ẹlẹ́kẹta òun ni kẹrọ́n. Èèyàn ò tètè dé kò sì ṣe umra rí, ó ṣe ẹ̀ lọ ni kò wá tètè dé. Á wá dàníyàn àti umra àti hajj á dàníyàn méjèèjì papọ̀. Ní kété tó bá ti ń parí umra báyìí ó bẹ̀rẹ̀ ṣe hajj lẹ́ẹ̀kan náà nìyẹn. Ó máa da umra àti hajj á dà méjèèjì papọ̀. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ ní ìsìn iṣẹ́ hajj bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹjọ Dhul-Hijjah. Bóyá ọjọ́ keje Dhul-Hijjah ló wá débẹ̀. Nígbà tó dé ó mọ̀ pé ara mi umra ni ó wà lọ ṣe umra. Ibẹ̀ náà ló wà ní àsìkò tọ́pẹ̀rẹ̀ hajj tó kò ní ìdí kó bọ́ ara mi yẹn lẹ̀ á kàn proceed láti lọ ṣe iṣẹ́ hajj ni ìyẹn là ń pè ní kẹrọ́n. Kẹrọ́n nìyẹn ó ti méjèèjì bọnú ara wọn. Náà eléyìí téèyàn bá fẹ́ ṣe nínú mẹ́tẹ̀ẹ̀ta ló máa dìtámì irú àníyàn tó fẹ́ dà. Náà wà wá dàníyàn. Tó bá ti dàníyàn tán, èyí tó tún kù tó jójúlówó iṣẹ́ hajj. Ṣẹ́rí nínú tó sopọ̀ má níyàn ẹgbẹ́ rẹ̀ dáadáa. Gbogbo àwọn adáfẹ́ lọ Mọ́kà ẹgbọ́ dáadáa. Ṣẹ́rí ihram. Ìtọ́pọ̀lọpọ̀ gbà kó ń jẹ́ ihram. Ọmọ aṣọ ara mẹ́ta ń wọ̀ ní aṣọ yẹn kọ́ ní ihram. Aṣọ yẹn kìí ṣe ihram. Ẹni tó jẹ́ ihram gangan òun ni niyyatul hajj. Àníyàn hajj tá a fẹ́ ṣe ní ihram. Ṣùgbọ́n níbi tá a ti fẹ́ dà àníyàn yẹn, aṣọ yẹn wà nù tá a máa ń wọ̀. Lára aṣẹ́ tá a fẹ́ ṣe níbi tá a ti ń dà àníyàn ní aṣọ yẹn wà. Mọ̀rùkú tí ó ní ìsìn, àwọ̀ àtàládé ní tàbí fẹ́ dàníyàn, tàdé mẹ́kọ́t, tàbí fẹ́ gbáṣọ ara mi, tàbá débẹ̀, à lọ wẹ̀,
àwẹ̀ bá ṣe máa ń wẹ̀ jánábà yẹn bẹ́ẹ̀ la ṣe máa wẹ̀ ìwẹ̀ hajj nígbà tá a bá wẹ̀ tán àwa dàníyàn Allahumma labbaika hajjan bó bá mọ̀ jù bẹ́ẹ̀ náà lọ àníyàn ti pé Allahumma labbaika hajjan bó bá mọ̀ jù bẹ́ẹ̀ lọ àníyàn ti pé mọ̀rọ̀ bó ṣe báyìí nìsín náà ó wá wí tán èyí tó kàn lẹ́yìn tó ti sọ àníyàn jáde lẹ́nu ni wàá wá gbé aṣọ ara mi tó bá ṣe pé ọkùnrin ní ìró méjì ní tiwa tó bá jẹ́ àwọn obìnrin ní kò sírú aṣọ tí wọ́n lè wọ̀ gbogbo àwọn aṣọ táwọn wọ̀nyẹn ni wọ́n lè wọ̀ ó lè wọ àǹkárá ó lè wọ àbáyà ó lè wọ lace ẹni kọlọ̀ ṣùgbọ́n kọlọ̀ tó dáa jù fóònù ní black tó tí ò bá wọ black ẹni ọ̀dà kọlọ̀ tó bá wù ló lè wọ̀ now owó àti wọ̀ tán ṣe mọ̀ pé kí ló ṣe yẹn o wọ aṣọ ara mi yẹn ni pé o wọ aṣọ irú àníyàn hajj tó ṣe kí ni o tó dà so aṣọ yẹn kọ́ ni aṣọ yẹn kọ́ ni ihram níyà hajj tá à ń ṣe là ń pè ní ihram ṣùgbọ́n aṣọ yẹn wà nínú tá a máa ń wọ̀ níbi tá a ti ń da àníyàn bàbá dàníyàn yẹn tán àlọ́ yìí mọ́fìlà rákà méjì ibi tọrọ àníyàn tó yanjú sí nìyẹn ọba ti wá dàníyàn tó wò ṣe nǹkan kan mọ́jú kó kan máa ń ṣe labbaika Allahumma labbaik labbaika la sharika laka labbaik innal hamda wa ni'mata laka wal mulk la sharika lak. ẹ bá ṣe wẹrẹ sí bọ́ọ̀lù àti ìwọ kálukú lọ. ẹ bá gbọ́ tó sùn ó sì jí bẹ́ẹ̀ kan náà labbaika jí. ìtumọ̀ labbaika ni pé ọlọ́run kò jẹ́ pé ọlọ́run kò jẹ́ pé lẹ́ẹ̀kan náà tó bá ṣe pọ́nà tó dáa lèèyàn gbà lọ sí hajj ọlọ́run náà mọ̀ sọ pé èpè ìgbèrú jẹ́ lóòótọ́ ó sì ní àlùbáríkà ó bá dáadáa kó mi ṣùgbọ́n tó bá ṣe pọ́nà téèyàn gbà lọ hajj ọ̀nà tó bá lè jọ láòfẹ́ ni àwọn màláíkà ó sọ pé la labbaika wala sa'daika ó ń tara rẹ ní ìpè tèmi kọ́ ló jẹ́ ìpè àṣetánì ló jẹ́ wala sa'daika bí wọ́n bá máa ṣoríire kí wọ́n fọ́n kọ́mọ ọ̀rọ̀ sọ́mọ̀ oríire òní lọ́dọ̀ tí. so àníyàn nìyẹn eléyìí tó kàn tó jórígun hajj tá a gbọ́dọ̀ mọ bá a ṣe fẹ́ ṣe òun náà ni tawaf èèyàn gbọ́dọ̀ gbọ́ tawaf yìí dáadáa tawaf náà oríṣiríṣi ni tawaf al-qudum òun dé hajj lẹ́ẹ̀kan náà orí Kaaba lọ́ọ̀kan torí rẹ̀ wú jàn ọ̀nà lóyìnbó ń pè ní arrival circumambulation circuit around the Kaaba pé ọbẹ̀ yípo Kaaba gbọ́dọ̀ kó ṣe bá lẹ́sìn tó ó ṣẹ̀ṣẹ̀ dé òwá yípo Kaaba arrival ni now tọ̀wáàfù míì òun ni tọ̀wáàfù al-ifada tọ̀wáàfù ìfàdọ̀ ni wọ́n ń pè ní tọ̀wáàfù al-hajj tọ̀wáàfù hajj náà gangan tàwáàfù téèyàn máa ń ṣe ńgbà téèyàn bá darí ní àràfá òun la máa ń ṣe ọ̀ranyàn lóhun tàwáàfù kùdùm súnà ni ṣùgbọ́n tàwáàfù lè fàádọ̀ ọ̀ranyàn ni ó gbọ́dọ̀ má ṣe gbogbo ẹni tó bá ṣe hajj bí èṣe tàwáàfù lè fàádọ̀ hajj ẹ̀ ò pé ẹni ò ní hajj so lẹ́yìn yẹn òun ni tàwáàfù lè wàdà níjọ́ tó bá parí iṣẹ́ hajj tán yányá tó ń padà lọ lú yí wàá wá tún lọ dágbére pẹ̀tọ́ mọ́ ń lọ Nàìjíríà padà o mọ́ ń lo Ògbómọ̀ṣọ́ o ọlọ́run wọ́n ṣe lé ilé ẹ̀kan o dé tún lè wá o wà á lọ fi yẹn ṣàdúrà wà á fi dágbére tọ̀wáàfù mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn náà tọ̀wáàfù tẹ́ ẹ bá débẹ̀ oríṣiríṣi ara làwọn èèyàn máa ń dá ọ̀pọ̀lọpọ̀ ò mọ tí wọ́n ń ṣe ń bẹ̀ ẹlòmíì gan ò mọ ojú bẹ̀ dáadáa a máa ń tọ̀wáàfù wa ní anti-clockwise a kì í tọ̀wáàfù a máa ń tàwáàfù wa ní clockwise a kì í tàwáàfù anti-clockwise. ṣó ti bẹ́ẹ̀ nísìn à ń lọ báyìí à ń lọ bàbá ti dúró ní Hajar al-Aswad àmọ́ ní left àpadà bẹ́ẹ̀ àmọ́ ní left àpadà bẹ́ẹ̀ ìwọ ò gbọ́dọ̀ mú tiẹ̀ lódì ò gbọ́dọ̀ mú lójú tó bá ti mú onímọ̀kúmu ọlọ́pàá bẹ́ẹ̀ bá dé Kaaba rí oríṣiríṣi rán táwọn èèyàn máa ń ṣe wà lọ bẹ́ẹ̀ ibi Hajar al-Aswad yẹn ni wà á ti dàníyàn ni wà á ti bẹ̀rẹ̀
tàwáàfù ẹ kí sì ló ní ìdí láti sọ kò lè tó bẹ́ẹ̀ o lè débẹ̀ kó lọ pọ́n ayàlá síwájúlá èyí tó dáa jù ní ẹkọ́ oníbẹ̀ kọ́ pọ́n láàrin ìwòrí wà kíìsì ẹ̀ ṣẹ́rí ká wá kíìsì ayàlá síwájú kò ní ìtumọ̀ kankan rárá sẹ́yìn náà ọmọ ọ̀rọ̀ di ọlọ́ọ̀tán ara rẹ̀ ó ní ìjọ kan ó dé ayàlá síwájú ó fẹ́ kíìsì ẹ̀ ó wá ń sọ ayàlá síwájú pé ṣé ìwọ ayàlá síwájú yìí ìwọ òkúta dúdú yìí ó ní aburú kankan tó lè ṣe ó sì ní oore kan tó lè ṣe ṣùgbọ́n láwùlà ánì ọ̀rọ̀ àìtù Rasulullahi sallallahu alaihi wasallam qabbalak tí ìbá ṣe pé mo rí ànábì tó kíìsì ìwájà lásìwájú yìí ni máa qabbaltu kí ní kíìsì ẹ̀ lórí òkúta lásán ní òfin ọ̀gá tó fẹ́ ṣe sórí bẹ́ẹ̀ ká kíìsì òkúta yẹn kò lẹ́ni tí yìí ṣe kò ń ṣe pé bóyá àwọn ti kíìsì ẹ̀ àwọn oṣoorí rárá ẹni tí ò kíìsì ẹ̀ náà oṣoorí ibú àbí kó wá kíìsì ẹ̀ tán kó wá ní àṣẹ ti dẹ́nu ẹ báyìí irọ́ ló pa ò láṣẹ kankan súnà nẹ́bì ní ká kíìsì ẹ̀ kò ní ìnira tó fẹ́ kó bá wa kò sì ní dáadáa kankan tó fẹ́ ṣe wa o lè kíìsì ẹ̀ tó o bá rí kíìsì orí pé èrò pọ̀ mẹ́ o wọ́n lọ́rọ̀ ọ̀yà wọ́n á gbẹ́ orí ẹ̀ mọ́ òkúta yẹn lẹ́yìn ẹ̀ bá yóò yọ náà nìyẹn o that's your own funeral mo rò pé ti yé so tó o bá rí kíìsì tọ́lọ́m bá ní kọ́wọ́ ẹ̀ kàn ó ti tó tọ́wọ́ ẹ̀ bá ti kàn fọwọ́ kàn ó fi kẹnu ẹ̀ tọ́wọ́ ẹ̀ náà bá wá tó torí yẹn náà lé ṣó ti ẹ báyìí nísìn ìyẹn náà lé látọ̀ kankan mọ́ déédéé bẹ̀ ni wọ́n yìí ti ṣe dáadáa nísìn àwọn náà dún ìwọ̀n bẹ̀ tí wàá fi mọ̀ pé ibi tó dé ìdíjẹ́jà lásìwájú wàá kàn náwó ọ̀tún sí lọ́ọ̀kan ni Bismillah Allahu Akbar ó tán wàá sì kí ìsẹ̀ láti ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta wàá bẹ̀rẹ̀ tàwáàfù yẹn wàá lọ lẹ́ẹ̀méje méje tó bá lọ lẹ́yọ kan méje tó bá lọ ọkọ̀ parí tàwáàfù ẹyọ kan yẹn tàwáàfù odidi kan náà lèèyàn lè máa ń ṣe àgbègbò ò ní láti ṣe pé mo fẹ́ ṣe 21 mo fẹ́ ṣe 42 kò ní ìdùnmọ́ ara rẹ ní èèmù náà mo rò bó ṣe bá rí nísìn náà kí la máa wá ń sọ láti ajẹ́ lásìwádìí yẹn tó bá ti bẹ̀rẹ̀ la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir àtàwọn àtijọ́ mi tó bá mọ̀ ṣùgbọ́n yẹn kan ní kókó tó bá ti ṣe wàá ṣe dé Hijiru Ismail níbi wàá rí bẹ̀yẹn wọ́n ti ṣe kìíní rìbìtì síbẹ̀ báyìí ní white báyìí ó rìbìtì báyìí tó bá ti rí Hijiru Ismail yẹn wàá máa wá ṣàdúrà lọ wàá máa tọrọ orí tó ń fẹ́ mo fẹ́ wà lùdán náà Ọlọ́run fẹsẹ̀ ràn mí lọ́rùn wàá tọrọ gbogbo tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn lẹ́yìn ẹ̀ wàá tọrọ gbogbo tó ní ṣe pẹ̀lú ayé ṣàdúrà fáwọn ọmọ aṣáà ibi igun tí ó kángun sí ajal aswad tó ti bẹ̀rẹ̀ yẹn tó bá ti wá níbẹ̀ yẹn Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar wà ṣe níbẹ̀ wà wá kọ̀ntínú bẹ́ẹ̀ tí wà fi ṣe méje tó bá parí ẹ̀ wà á mọ̀ bọ́ sí òyìnbó sàfà àti mariwa ọlọ́jì ẹmọ́ṣẹ́ wà á kàn kú òun bẹ́ẹ̀ ni tó bá kú òun bẹ́ẹ̀ wà á lọ mọ̀kọ́mọ́ Ibrahim lẹ́yìn mọ̀kọ́mọ́ Ibrahim báyìí wà á dúró mẹ́ wà á yan náfìlà rákà méjì wà á ṣàdúrà lẹ́yìn tó bá ṣe yẹn tán ni wà á wá pòsì láti lọ ṣe sàfà àti márùwà wà á bẹ̀rẹ̀ ní sàfà wà á parí sí márùwà tó àwọn àfa mọ́sálà ìtìlàfíà ni àwọn kan sọ pé méje àwọn kan ní méje ṣé ti ní ìsìn àwọn kan ní méje àwọn kan ní méje ṣùgbọ́n méje yẹn ló kọ́mọ́ jù náà torí ẹ̀ tó bá nílò mi tó lọ háì tó sọ wípé méje lòun ṣe má bàbá wàhálà ó ní ètò farati ṣùgbọ́n èyí tó ń dáa jù ọmọ ní ká ṣe kí ni o 7 á jẹ́ 14 kí ni ẹ̀ náà yìí sí o kò yìí sí wàá lọ 1 2 3 4 5 6 7 1 2
3, 4, 5, 6, 7. Ọlọ́run ṣe ṣe ájì wáyé. Ọlọ́run fún iṣẹ́ àṣepúṣe. Now, ṣẹ́rí mọ́sálà yẹn ìtìláfíà ni lọ́dọ̀ àwọn àfáà. Mọ́sálà táwọn àfáà dráàgì ni pé 7, 7, 7 lọ 7 bọ̀ 7 lálọ 7 lábọ̀ ṣe kó jẹ́ 14 ẹ bá ṣe bẹ́ẹ̀. Àwọn kan sọ pé rárá 7 ní méjèèjì 1, 2, 3, 4, 5, 6, 7. Ìyẹn lọ kọ́rọ́ sí ìyẹn ló rọrùn èyí tó rọrùn pọ̀ nìyẹn sọ̀kò sí ìtẹ́yàn ṣe ló méjèèjì táwọn àfa ò fara mọ́ ṣùgbọ́n èyí tó rọrùn yẹn náà ló dáa kéèyàn máa ṣe torí yàn gbọdọ̀ nẹ́rẹ̀ ní ọ̀rọ̀pọ̀ tí ẹni ìsìn èmi kan láìkí ó ń 14 ni sọ̀kò sí tó jẹ́ kí láìkí ó ń 14 eégún sì wà téèyàn lè fi ṣe àìbẹ̀ẹ̀kọ́ tó títí jíyá bí ìgbà tí eégún yẹn ò ní ṣe é ṣe mọ́ ìyá náà máa ṣo ní 7 ó sì jẹ́ nìyẹn ọba àdìgbẹ́ lápáṣẹ àgbà gbogbo ìta bá ṣe ìta sáfẹ́ ní bọ́lọ̀ kó ṣe kí ni ó gba ìjọsìn Sàfá àti Mọ́rúwà nìyẹn ó di mélòó ó di nǹkan mélòó ayẹyẹyẹ ihram tawaf àti náfìlà àyíká náfìlà lódìdí náfìlà wà papọ̀ pẹ̀lú tàwáàfù ni wà papọ̀ pẹ̀lú tàwáàfù ni ihram tawaf Sàfá àti Márúwà lẹ́yìn ẹlẹ́kẹ̀ẹ́rin òun ni al-wuqufu bil Arafa ká dúró láràfà lẹ́jọ́ àràfà òun ni iṣẹ́ ẹlẹ́kẹ̀ẹ́rin ṣẹlẹ̀ àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tí mo kàkà lẹ́yìn àwọn là ń pè ní arkanul hajj ìtẹ́yàn ò gbọdọ̀ má ṣe nìyẹn tó bá lọ ṣe hajj tó bá ti fi kan lẹ́nu mẹ́rẹ̀ẹ̀rin òṣèré nìyẹn ihram tawaf as-sa'yu bayna Safa wal Marwa àti al-wuqufu bil Arafa ìyẹn nìyẹn iṣẹ́ hajj a máa ń bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹjọ oṣù Dhul-Hijjah la máa ń bẹ̀rẹ̀ a lọ Mínà lọ́jọ́ yẹn wọ́n lè pè ní Mínà wọ́n lè pè ní Mùnà ìtòwẹ̀kùn pẹ̀lú méjèèjì kò sí wàhálà pẹ̀lú bámu sọ a lọ bẹ̀ẹ́jọ́ yẹn lẹ́yìn ìjọ yẹn a kúrò ní Mínà Mínà nílé alálàájì a kúrò ní Mínà a lọ sí Àràfá níjọ́ kẹsàn-án Dhul-Hijjah ọjọ́ tí wọ́n wà láràfá yẹn làwọn tá àbá sí láràfá ọmọ gbàgbẹ́ lé àwọn tí wọ́n wà láràfá ọmọ ṣe ìbádà wọ́n rò kó tí ó báyẹ̀ nísìn náà wọ́n á kúrò ní àràfá ní ọjọ́ kẹsàn-án Dhul-Hijjah yẹn nígbà tí wọ́n bá ti kálásàrì tán tí mọ́gírì bá ń bọ̀ wọ́n á kó mẹ́ wọ́n á lọ sùn sí Muzdalifa yẹn ló ti rí rẹ tó ló fi mọ̀ bọ́ jẹ́ kankan ájì tí mo ṣe ní last year wọ́n wá mọ̀ mo dìde lóòrùn ní Muzdalifa wọ́n wá ń gbogbo àwọn èèyàn lọ́ọ́ Allahu Akbar àṣẹ nìkan kò jẹ́ ìgbọ̀gbọ̀n ṣe ẹ̀sìn mọ̀ páwà àwọn òwìsù ní Nàìjíríà làwọn àjọ lọ sí ájì wọ́n wá ń wo Abdullahi Ganduje national chairman ló ń sì wá wọlé bá ìpè wọ́n lọ mo ń wo àwọn ministers pé ìwọ Ọlọ́run àwọn èèyàn ńláńlá pé kálukú wá sùn lẹ́lẹ̀ orí páálí ní Professor Pantami orí páálí lóṣùṣù páálí former communication minister orí páálí wọ́n pé ìwọ Ọlọ́run páálí La ilaha illallah. Ẹwà wò, ẹwà mọ́ tó jẹ́ kí ó sùn sórí pálí. Nígbà tán tẹ́ pálí yẹn tán, wọ́n tẹ́ sàjádà lé lórí o. Ẹnìkan, torí mo padà béèrè pé àpá tí Pẹ́sọ̀ Pàtàmì fẹ́ sùn lórí alẹ́ tèmi rí nígbà tá a délẹ̀ yẹn. Ó sùn lórí sàjádà ni wọ́n tẹ́ ìtẹ́ ìkírun lé pálí lórí. Wọ́n wá ń sọ fún mi pé ẹnìkan dé ó fẹ́ sùn. Ẹnìyàn wá rí tó fẹ́ fi sùn pòfẹ́sọ̀ wá mú ìtẹ́ tó tẹ́ sórí páálí yẹn fún ẹnìyẹn
ẹni yẹn wá fi ìtẹ́sùn pòfẹ́sọ̀ wá sùn sí orí pálí. ẹ̀wọ̀n kan lẹ́bìrì wípé ẹnìkan tó ń jámọ́ nǹkan kan ò sí níjọ́ Muzdalifa bàbá sùn sí Muzdalifa yẹn Muzdalifa láwọ̀ àgbà padà ibẹ̀ láti ṣá òkú tá a bá ṣá òkú wa tán a kí chairman Ògbómọ̀ṣọ́ South Local Government Mr. Timothy Oyeniyi Oyedokun OOT chairman Ògbómọ̀ṣọ́ South Local Government akínkàbọ̀ ẹjẹ́ ákí pẹ̀lú ohun aláàbà aláwàsá aláwà márí àbá aláwàsá aláwà márí àbá ẹ̀kẹ́ ní ọlọ́run kí gẹ́lẹ̀ rọ́nà lọ aláwàsá aláwà márí àbá ẹ̀kẹ́ ní ọlọ́run kí gẹ́lẹ̀ rọ́nà lọ aláwàsá aláwà márí àbá. Akí alága káńsù tá a wà yìí Ògbómọ̀ṣọ́ South Local Government ẹ ṣeun tẹ́ darapọ̀ mọ́ wa ọlọ́wọ̀n ní fi ẹ̀yìn náà lẹ̀. wọ́n dàlíbà láti ṣa òkú tá a sọ tàbá ṣa òkú tá a sọ ní Muzdalifa láti Muzdalifa yẹn èyí tó dáa jù ní ká lọ sí Jamra straight ká lọ sọ̀kù ṣùgbọ́n gbàgbé máa lé o ṣùgbọ́n ẹ̀ ló dáa jù bá a bá sọ òkú tán ní Jamra yẹn èyí tó dáa jù straight ní ká máa lọ sí mọ́kàlẹ́ kan náà ká lọ ṣètò wá fún àlìfáàdọ̀ ṣùgbọ́n gbogbo sọ yẹn ó lé o so téèyàn bá wá ṣètò wá fún ìfáàdọ̀ náà èèyàn ṣẹ̀ṣẹ̀ wá padà wá sí Mínà ní àpò gbogbo tá a wí yẹn kò rọrùn láti ṣe ṣùgbọ́n tẹ́ ẹ rí àwọn tí egun bá sì wà lára wọn gbọ́ ẹ̀ ni wọ́n máa papọ̀ lẹ́ẹ̀kan náà irú àwa yìí gbogbo ẹ̀ láṣí bí mo ṣe sọ omi tán bí mo ṣe kúrò ní Muzdalifa mo lọ sọ kù mo sì kúrò ń bẹ́ẹ̀ mo fẹsẹ̀ rìn láti Jamra lọ Mọ́kà mo lọ ṣe tọ̀wáàfù al-Ifada mo parí tọ̀wáàfù al-Ifada mi pẹ̀lú ìráàmù ní o mo ṣe Sàfà àti Márùwà níjọ́ náà mo ṣe Sàfà àti Márùwà so ìyẹn tọ̀wáàfù al-Ifada Sàfà àti Márùwà Sàfà sáàyù ti hajj mo wá kó mbẹ mo padà sí Mínà ńjọ́ yẹn náà lẹ́ẹ̀kan náà mo ṣe wá lọ fárí mo bọ́ra lẹ̀ jẹ́rí gbogbo táwọn yẹn ó lé o mọ́ wà rẹ̀ lè mọ̀ tó bá ti gbogbo ṣe wà yẹn tó bá ti kúrò ní Muzdalifa máa lọ Mínà wọn èmú yẹn sí tó bá ti dé Mínà nǹkan mẹ́ta ló pàtàkì kó o ṣe níjọ́ yẹn tó bá ti rí mẹ́ta ṣe nínú bíi márùn-ún tó fẹ́ ṣe ó ti tó tó bá ti dé Mínà tí wọ́n á ti sọ fún ẹ pé wọ́n ti bẹ́ẹ̀ pa ẹran ẹ ẹlẹ́ẹ̀kejì ó ti fárí ẹlẹ́ẹ̀kẹta wà bọ́ṣọ ó bá ti ṣe yẹn ó lè má rí tí ìsọ̀kò kó o fi wẹ̀ tí wà á ti wọṣọ tí wà á máa bá fàájì ẹ lọ ó lè jọwọ́ ọ̀rọ̀lẹ́ pátápátá ni wà á lọ sọ òkú ṣẹ́mọ̀ pé ó ti iṣẹ́ mẹ́ta ń jọyẹn nìyẹn ó sọ̀kò ó gún ẹran ó lè fa orí ó sọ̀kò ó gúnran ó fa orí tó bá ti ṣe mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó bá ti rí mẹ́ta ṣe nínú márùn tó yẹ kó ṣe jọ yẹn ó ti wà òkè ṣùgbọ́n ò gbọ́dọ̀ ṣe méjì ó gbọ́dọ̀ ṣe mẹ́ta at least lọ́jọ́ yẹn sọ kéèyàn ṣe mẹ́ta dẹ̀ rọrùn sọ bí ẹ̀ ṣe jẹ́ nìyẹn ẹ̀yin obìnrin ẹ̀yin ò ní fárí ààyè sọ̀yẹ́ kan rọra gé díẹ̀ lọ́wọ́ wájú ó lè jẹ́ ọwọ́ wájú ó lè jẹ́ àárín ó lè jẹ́ ẹ̀yìn ibi tó bá ti rọ̀ lọ́rùn lẹ́tì lè gé wọ́n rò bó ti yé náà ìyẹn iṣẹ́ ọjọ́ kẹwàá nìyẹn ọjọ́ kẹwàá yẹn làwọn atátá àlọ́ àjẹ́ a máa ṣọdún bí ẹ ṣiṣẹ́ yẹn ẹ bá ti wá parí iṣẹ́ yẹn tó bá dọjọ́ kọkànlá ẹ tún lọ sọ̀kù ẹlẹ́ẹ̀kejì ẹ sọ méje lákọ̀ọ́kọ́ méje sí akọ́bà àtàwọn súnmọ́ méjèèjì àìlẹ́ẹ̀kọ́ ẹ bá ti sọ méje méje yẹn tó bá ti dọjọ́ kejìlá ẹ tún lọ sọ ẹ ń sọ tán láti bẹ̀ báyìí lẹ́ máa gbàdọ̀ lọ sílé yín ní Mọ́kà
tẹ́ bá wá dé Mákà ẹ̀yin lẹ́yìn tí lọ ṣe tọ̀wáàfù hajj tẹ́lẹ̀ ẹ wá lọ ṣe tọ̀wáàfù hajj tí ìyẹn tọ̀wáàfù lè fàgọ̀ ẹ̀ẹ́dẹ̀ Sàfà àti Márùwà lẹ́yìn tẹ́ bá yanjú ẹ̀ tán ẹ parí iṣẹ́ hajj tán yányán nìyẹn ẹ̀dàlájì ni ẹ bá ṣe parí hajj láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bá ṣe wà yìí nísìnyí akú oríire wá ti dàlájì iṣẹ́ hajj náà la parí congratulations ẹgẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí congratulations alájì ẹkú oríire àràfà alánà bọ̀ àràfà alánà àràfà lánà lọ́yẹ abárí bọ̀. ṣẹ́rí wọn bá ń tà ṣàlàyé iṣẹ́ hajj nìyẹn kò jù bẹ́ẹ̀ lọ. ṣẹ́rí tá a bá wà ní Mínà a máa ń kí àwọn ìrun wa tàbá ní ọjọ́ alákọ̀ọ́kọ́ àwọn ọ̀run tó yẹ ká kí ní Mínà ní ọjọ́ alákọ̀ọ́kọ́ àkí ìrun mẹ́rin at least ìdí ẹ̀ṣẹ́ at least àkí mẹ́rin torí pé lẹ́yìn ṣubú ìta bá ti kí ní Mákà ìrun mẹ́rin tó kù Mínà láti gbọ́dọ̀ kí àkí zuhur àkí asri àkí magrib àkí now ní ọjọ́ kejì àkí ṣubú ìní Mínà a lọ sí àràfá láti máa kí zuhur àti asri so a ní kí magrib níbẹ̀ o ó tàbí magrib bá dùn bá wa láràfá àgbọ̀dọ̀ kí so a máa kúrò láràfá lọ sí Muzdalifa láti máa kí magrib àti ìṣá magrib lè lù bá ẹ láràfá ó gbọ́dọ̀ kí so magrib tó lù báyẹ ní àràfá yẹn ò ní kí wà á lọ sí Muzdalifa wà á kí irun mẹ́ta ń bẹ̀ irun tí yàn fẹ́ kí Muzdalifa gbọ́dọ̀ pé mẹ́ta wà á kí irun magrib wà á bẹ̀ kí ìṣá wà á kásùbà láàárọ̀ ó tún máa padà lọ sí Mínà aqulu qawli hadha astaghfirullah li wa lakum. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ẹjọ́ gbọ́dọ̀ gbọ́dọ̀ ọ̀tọ̀ afẹ́lẹ̀ mọ́kànlá tó ìgbẹ́lẹ̀ tó bí kí ọmọ ìmọ̀mọ́ àgbàlù mọ́ṣọ́ ẹ̀bá ṣe é wù ẹ̀dàkùnrin ẹ̀bá ṣe lẹ́lẹ́ ẹ̀kọ́ sí ẹni bá ṣe lẹ́yìn lọ mọ́kànlá lórí ọlọ́dẹ̀ kí á ibà pàpẹ́ ọ̀lá ìyá ìlọ́lọ́ lẹ́yìn mímọ̀ tí ké wá ti wé tí mo tó mọ́. Now, kí n tó ká tó máa lọ mo ní túbà tó tó bí mẹ́ta kan ní péjì tó ṣàlàyé tí mo fi ṣàlàyé hajj ó detail dáadáa jẹ́ lè lọ mo rò bó ti yé ó tó túbà mẹ́ta 1 2 3 báyìí ó wà lórí péjì mi tí mo fi ṣàlàyé iṣẹ́ hajj ó kún kẹ́kẹ́kẹ́ ju eléyìí lọ in fact péyàn fẹ́ lọ sí hajj ó ní ìdí kó ṣe wàhálà kankan kan lọ wá àwọn túbà yẹn kó gbọ́ kó sí tó fẹ́ ṣe ní hajj tí ò sí bẹ́ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn. ọlọ́run ṣe ní ọrùn ó ní lo 1 gig náà lọ ọba tó pọ̀ tó di 2 gig ìwọ náà ló jẹ́ àǹfààní ẹ̀ ọlọ́run bọ̀ ẹni ó bàjẹ́ akẹ́ àwọn ìmọ̀ọ́mọ́ àgbà l'Ògbómọ̀ṣọ́ ọba ó jẹ́ kí ariwo wọn pẹ́ gbogbo ẹ̀yà ara yín ọlọ́run lè di ọ̀sọ̀ sẹ́lẹ̀ ọ̀làlà ìlànà nígbà tí ọba ìmọ̀ọ́mọ́ sọ̀rọ̀ lọ́wọ́ tí wọ́n ti wá àti lọ náà ni a kí ìwọlé the executive chairman of Ògbómọ̀ṣọ́ South Honourable Oyedokun Oyèníyì Timothy OOT akí ìwọlé wọn àti ọba ẹ̀ńtọ́ràjì wọn ọlọ́ọ̀bá yóò bá a ṣe dáadáa fún yín gẹ́gẹ́ bá a ṣe sọ àwọn náà ni wọ́n fún wa ní ààyè bí wọ́n ti máa ń ṣe ní ọdọọdún ọlọ́run jẹ́ kí ó bàjẹ́ akí ọba ìmọ̀mù lẹ́ẹ̀kan sí pẹ̀lú ògbó ọlọ́run gbogbo iṣẹ́ ara yín ọlọ́run jẹ́ dasẹ́lẹ̀ ọlọ́run sì jẹ́ ọ̀rẹ́ yìí ọ̀làlá hawla wala quwwata illa billahi al-aliyyil azim tí wọ́n ní wọ́n bá wa ṣe ètò donation àti. Donation bàbá wa Alhaj Mansour Ejide ṣe rí mo ṣe dákọ̀ yìnyẹn àlífà àwọn èèyàn tó wà ń bí ní ọ̀rẹ́ má jẹ́ pa Ejide pẹ̀lú ògbọ́lọ́hún lè kú gbogbo tí máa pààyàn nípa yín ní ìsìn
bí bá ń bẹnu kádàrá ayé tẹ́lẹ̀ pé ẹ ti fẹ́ lò tán abẹ́lẹ́ nínú àánú ẹ̀ ọlọ́run kò wọlé pé kò sí tí ò lè ṣe ẹ o yamhu Allahu ma yasha'u wa yuthbit wa indahu ummul kitab ibi tó kọ́ sí òun náà ló wà lọ́dọ̀ ẹ̀ ọba àlekí ọlá sọ wípé òun máa pa nǹkan rẹ tó bá wu òun á sì fi nǹkan mélòó òun ò ní parẹ́ tó bá ṣe pé n tó kù kẹ́ lò tó nǹkan mọ́ abẹ́lẹ́ nǹkan ló ń bá wa parẹ́. Àmín. Àsìkò tí ìsìn máa parẹ́ náà la wà yìí abẹ́lẹ́ nǹkan ló ń bá wa parẹ́ Àmín. ó fi bíi 60 kún Àmín. ó tó bá wọ́n lo bíi 125 ẹ máa lọ yọtọ̀ ẹ bá ṣe bẹ́ẹ̀ de 125 ní January 1 ẹ bá ṣe bẹ́ẹ̀ de 125 jọ náà ni ẹ lọ ó pé wa á ti dàgbà á ti tójú bọ́ngbà náà Ọwọ́ ti tẹ́tí. ọwọ́ owó ti tẹ́tí ẹ̀rù ò ní máa bà àyàn máa ń gbà ó àwa náà ti lè máa ranjú mọ́ ọ̀yàn irú sí náà lè ranjú mẹ́rin kan tí wọ́n ranjú mọ́ wa o á ti lè máa ranjú mọ́ ọ̀yàn gbà náà àlífà nǹkan kò ní ṣe àlàáfíà yìí ẹ̀bùn àlọ́ ẹ̀bùn àlọ́ ẹ̀ ti wà ẹ bá ń falẹ̀ fún máikrófóònù wọn sọ̀rọ̀ kò débẹ̀ wá bá ń gbà tọ̀dọ̀ mi lọ fún wọn gbogbo èèyàn ò lè lo máìkì bíi tàlífà kan. Assalamu alaikum. Honestly, ètò gbé nígbà yìí kì í ṣe ọ̀rọ̀ owó. Àníyàn mi wá sí ìgbà yìí ni pé mo fẹ́ wá dúpẹ́ ni. Torí tá a wà yìí tí wọ́n pè ní Ògbómọ̀ṣọ́ South. Bẹ́ẹ̀ ká máa dúpẹ́ fún àdúgbò yìí kọ́ jù. Báyọ̀ bá ṣe ṣe gẹ́gẹ́ mo fẹ́ bẹ ó ti kọ́ mi wálẹ̀ ń fẹ́ kó wá sí Ògbómọ̀ṣọ́ South. Orí barista orí bílẹ̀ yìí ò dùn ó bílẹ̀ yìí ò dùn máa lọ sí ibòmíràn níbi wọ́n fẹ́ mi fẹ́ bùkátà mi. South wọ́n fẹ́ wa wọ́n sì fẹ́ bùkátà wa. Látòrí bàbá wa kábíyèsí òpètù bàbá kábíyèsí òpètù wọ́n dìbí àdúgbò yìí mú wọ́n fẹ́ wa wọ́n fẹ́ bùkátà wa. Tọ́wá dọ́dọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ wọn bá dẹ́ni. The highest political office holder ní state level lọ́yọ̀ state yìí ló lè tọ́jú Ògbómọ̀ṣọ́ South ní Ògúnwùyí Ebenezer wọ́n fẹ́ wa wọ́n fẹ́ bùkátà wa. The highest ranking member ní Ọ̀yọ́ State House of Assembly only majority leader Adédoyin ó ń fẹ́ wa ń fẹ́ bùkátà wa. The number 1 citizens of Ògbómọ̀ṣọ́ South local government àbúrò ọ̀rẹ́ wa ó ti ń fẹ́ wa ń fẹ́ bùkátà wa. Àgbàlagbà àfáà ní South yìí ní bàbá wa Àyégbàmí wọ́n fẹ́ wa wọ́n fẹ́ bùkátà wa. Kí ló fi wá kù bọ̀? Ọwọ́ tó wá ṣe gbogbo tó pè ní Nàkóyò tó sọ́ọ̀gì lẹ́yìn Nàkóyò South. Nàkóyò South àwọn gan-an wọ́n ti gbàjọba lọ́wọ́ wa ní North. Tí ẹ bá rí náà lò wọ́n ti fẹ́ take over. Bá a nígbà pé mọ́kànlá kálá àbájọ dùn ẹ̀. Kí náà sì fi ń dùn torí ọ̀nà tó wà nìjẹ́ náà ọ̀nà tó ṣe kárakára ni o. Tí ìbá ti bẹ́ẹ̀ àbá ti dùn ilẹ̀ fẹ́yìn sáà ṣùgbọ́n torí pé ìpínlẹ̀ fẹ́ wà nìyẹn náà àfi bá yé dùn ẹja jọmọ dùn lọ wájú wọ àjẹlẹ rẹ. Sáàsì ìbọn ọmọ yìí wọ́n pọ̀ jù wọ́n sí ara pẹ̀lú wa. Ìwà dúró àti mo kà yẹn wọ́n lọ́ mọ́ sí lọ́wọ́ yẹn fún wa wọ́n náà wá ti tún mọ́ sí. Mo tún fẹ́ mọ́ Sáùtì bí. Àwọn ẹ̀mí gan Sáùtì náà tún lé. Ẹ̀rọ bàbá máa ń mú sọ̀rọ̀ kan dé òní ọ̀rọ̀ ńlá ni o ọdún wa ní ẹ̀tọ́ lọ́n sáà mú kọ́ o. Tọ́ba wo gbogbo àwọn tọ́jú rẹ̀ mi at least 98% are solidly behind àlèmọ́ làwọn èsù kọ̀ọ̀kan rárá. Ṣùgbọ́n at least 90% of my friends they are solidly behind me on the issue of financing.
gbogbo àná tí mo ní ọ̀sẹ̀ tó jágùn ọ̀nà pẹ̀lú mi. So ó fi hàn pé mo ààrẹ tọ́lọ̀ ń fẹ́ràn obìnrin ló bá ṣe bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ bá mi kẹ́ wọn lórí ìjọba gbogbo ayé kíkan tó bá dáa ní o ọlọ́run tó ṣe àlékún kẹ́lẹ́ yẹn kó tó ṣe fún mi. So àwọn tó fẹ́ parí ẹ̀ alága Ògbómọ̀ṣọ́ Muslim community sáàtì ló tún wà àwọn náà ọdún dúró bí ọmọ ogun ni ẹgbẹ́ tá a kọ̀ pé tu bẹ́ẹ̀ àbá wọn sábà gbọ́ ẹ̀ sáàtì yìí sẹ́ni ọ̀rọ̀ sáàtì àti nọ́ọ̀tì wa ló bọ̀ sọ lónìí ọ̀dà mi Mẹ́kà àti Mẹ̀dínà ni sẹ́ni Mẹ̀dínà ìlú ìfọ̀kànbalẹ̀ gbáà ni ẹgbẹ́ ọ̀rọ̀ àjì tó wà ní Mẹ́kà bí tó jẹ́ Káàbà yẹn tọ́jú pé káwọn èèyàn mú jọ́mọ àwọn táwọn fẹ́ máa gbé ní owó ìbátẹ́lẹ̀ bí owó tẹ́ gbogbo kan táwọn ṣe wà Mẹ́dínà ni ó fẹ́ ìdíwọ́n lọ Mẹ́kà rárá olùbẹ̀dínà ìlú àlàáfíà ni ọgbà tí mo kà yí tọ́lọ̀ tó ṣe fún mi tó lọ́rọ̀ wọn ṣe fún mi ọlọ́wà wọn kò tó fún mi mà wọ́n sàpá chairmanu bàbá wa ẹ̀wù gbàdúrà àti wọn kà lọ yẹ. nígbà kan tó wọn náà ni pé gbogbo tó bá lóko ń tọ́ ọlọ́run àmì sí fún wọn. wọ́n sì wá lọ́kànbalẹ̀ yìí ọlọ́fà náà lọ́kànbalẹ̀. àmọ́ lórí gan ọlọ́run ní ìfẹ́ yín náà sílẹ̀. Nàìjíríà south ẹ̀sìn gan sẹ́rí wọ́n á ní kí n ru ọ̀rọ̀ owó ọkàn ní gbogbo ìmọ̀ ní gbé fún yín wọ́n kò ní ṣe é ṣe gan wọ́n pọ̀. Ọlágbọ́n ọlọ́run máa fún yín ní 500,000 naira. wọ́n bọ̀ wá ṣàdúrà fún gbogbo àwọn tí àlééfà kàkàlẹ̀ ẹ̀ lè sàn. OOT number 1 001 Ògbómọ̀ṣọ́ South. ẹ máa bọ̀ alága káńsù yìí la wà yìí. ẹ̀rù èsì ìbàyàn nínú yàrá rẹ̀ bí ọba sí nǹkan mi bẹ́ẹ̀. ẹ bá mi gbọ́ náà tóbi. Allahu akbaru. ẹ bá mi gbọ́ náà tóbi o. Allahu akbaru. inú mi dùn láti wà ní ìrọ̀lẹ́ yìí. ẹ má bínú pé mo pẹ́ dé torí mi náà fẹ́ gbọ́ gbogbo wáàsí yẹn láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n mo sì lọ program kan náà ló jẹ́ kí n pẹ́ dé. mi ní fẹ́ gbà wá lásìkò. wọ́n ní donation so ọ̀nà pọ̀ but díẹ̀ táwa náà ní àfikún. So I have 200,000 left. Allahu akbar. ẹ gbọ́dọ̀ ń tóbi. Allahu akbar. àwọn èèyàn wò pé owó tí o sì sọ̀rọ̀ pọ̀ ọ̀nà délé olówó yìí sọ̀rọ̀ pọ̀. owó náà láti ó fún àwọn ìdílé wọn ọ̀rọ̀ kí ní kù fẹ́ mọ́. ta ló tó kù. ṣé ẹ pàlájì mo rí omúrẹ́dì kẹ́ tó kọ́rúkọ wọn. ṣé ẹ ìbáìtì wọ́n fà á lówó. aláàjì mórí ẹgbẹ́rúkọ lọ́n tóbi. Allahu akbar. 100,000 naira. Allahu akbar. iná ò ní tán owó yín láti pa. Àmín. aláàjì alágbọmọ èèlò ní kí n announce. ẹgbẹ́rúkọ lọ́n tóbi. Allahu akbar. àwọn ni wọ́n wà ní home àwa náà ò dẹ̀ sí láwùé ibi ìdáwà yìí lọ ilé wa ni 100,000 naira Lutonia èèlò ní kí n announce now ẹgbórúkọ lọ́n tóbi 20,000 naira Alájà Mujidatu Abdelkareem ọ̀gá rẹ ti fowó lẹ̀ ṣé ká máa lọ ẹ̀ náà ó ṣe ti yí èèlò ní kí n announce. Ẹgbórúkọ lọ́n tóbi. Allahu akbar. Ẹ gbọ́n tán pé 20,000 naira ó ṣe dáadáa. Ọ̀gá rẹ̀ mọ́ lọ bínú. Wá fẹ́ máa bá mi ta kàngbọ̀n fún ọmọ sí àlùbáríkà.
ọ̀yà òfẹ́ kẹsìrì kọjí ìwé alága mọ́ lọ sọ pé bolo ti rí sí wàhálà ọlọ́jọ́ dà mọ́ alága náà ní fún ní ti náà bẹ́ẹ̀ kọ́ alága ṣe fẹ́ gbọ́ tọrọ obìnrin yìí àwa súnmọ́ra gan o ó máa ń ròyìn ní tààrà inú àwẹ̀láwà yìí o àwọn ìtàn yẹn o ó máa ń ròyìn yín fún wa dáadáa pé ẹ ń ṣe tó tọ́ ẹ sì ń ṣe tó yẹ ẹ fi kò yẹn ní o lára ẹ dẹ̀ fún òun ní freedom láti operate láàyè tẹ́ ẹ fi o sí ọlọ́wọ̀n ní bá ti yín náà jẹ́. Àmín. nísìnyí hàn lára ẹ ló jẹ́ ọmọ abẹ́rẹ́ ní hàn lára ẹ tó bá ṣe pé kò rí nǹkan jẹ ni yóò ti rù ẹ wo bí àwẹ̀ délé nì kéèyàn rí báyìí ẹ ti mọ̀ pé ń jẹ tó dáa alága yóò máa dá fún yín lọ ẹ ní mọ òsì láíláí ẹ máa bá wa tọ́jú ẹ ọlọ́run jẹ́ máa dá fún yín èèyàn ọ̀nà báwọn tàdé tó kọ́ bẹ́ẹ̀ o ṣé tó ti délẹ̀. Ẹyẹ kò ti tó wọn báyìí. Ètò Alhaji Abdulrasaq Mustapha Rasmutek ẹ pé Garba láyé ẹ ti pàlẹ́ jẹ tó pé Garba èèyàn yín ni ta ni Garba mọ́ fọ́n kọ́ bọ̀ Garba owó kíní bẹ lọ Garba ni owó tààlà jì fún náà ni ìwọ̀n bá tán fún kọ́ wá náà tán mo ti pe Rasmutek èèyàn mẹ́lẹ̀ wọ́n wá tún wá dá orúkọ Garba kọ lọ́tọ̀ láti ẹ̀gbọ́n tí tó skéjì ẹ̀ wọ́n máa ṣe àmàlà Ògbómọ̀ṣọ́ náà ti lọ. owó àpò o nàkọ́mi o Ògbómọ̀ṣọ́ South látọ̀dọ̀ Alhaji Abdulrasaq Mustapha Rasmutek 50,000 naira. Alhaji Shitu Daoud Abdulaziz Amada ó mọ́sálásí ọ̀kọ́rọ́ ní àrójẹ ọlọ́kọ́ kìí sàrójẹ ti ọ̀nà ìṣe ti sùúrù lérè o lọ́nà lọ́rí o òun kọ́ o ti àjá wà ní o èèlò ní kí announce ẹwà 50,000 naira. Allahu Akbar. Kò sí wàhálà Àmọ̀tẹ́kùn mọṣẹ́ ju Aláàjì Kọ́lé lọ lọ́gbọ́n kankan Àmọ̀tẹ́kùn kò fi Ọlọ́run bẹ̀ bá ń kọ́ Aláàjì Kọ́lé iṣẹ́ wọn àmọ̀gbà tẹ́yà máa gbé kámẹ́rà kó wájú èèyàn à ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ẹ̀sìn kálẹ̀ Aláàjì Kọ́lé ẹ̀bẹ̀rù Ọlọ́run náà iye tí Àmọ̀tẹ́kùn wọn bá gbà lówó iṣẹ́ ẹ̀gbọ́n náà Alhaji Yahya Abdulrasaq ènìyàn aláṣọ mi bread ènìyàn aláṣọ mi bread ènìyàn aláṣọ mi ìjẹ́rí victory ò jẹ́ rántí búrẹ́dì ìlú ìwádìí bàbá yín ni bàbá victory Allah akbar ẹ jẹ́ ń jẹ búrẹ́dì yìí. Inshallah. 50,000 naira. Ìyá dáadáa púpọ̀ ni wọ́n o. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín. Àmín àmín. Now, Alhaji Ibrahim Ajagbe Toski. Ṣé àwọn orúkọ kiri báyìí? Former chairman Ògbómọ̀ṣọ́ North Local Government. Wọ́n ti kú ìjọba ti pẹ́. Àwa náà retí irú tí ó ti lọ́dọ̀ wọn. Wọ́n ti kú ìjọba ti pẹ́. 20,000 naira ẹgbẹ́ ọlọ́run tó bí. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. Alájà Bíntù Ọmọ́tọ́ṣọ́ Balógun dọ̀kí ọmọṣẹ́ ìṣàánú. Àmín. Now àná ìní pé Garba ẹ sì múra kankan mo ti pàlájà mójì èlò lẹ́ àgbàlẹ̀ mélòó lẹ́fẹ́ gbowó dọ̀kí
nǹkan mi wà náà owó yìí o wọ́n ti yàtọ̀ sọ́dárì o. wọ́n sọ pé mi ìpè Gárúbà ẹ̀ sí tó pè àní Gárúbà owó tábà bọ̀ nínú àbí Aláàjì Gárúbà tani fún ilé owó oúnjẹ ẹ́ wọ́n ìsọ pé ìwọ̀nba ìtẹ́ẹ̀mí jẹ lálẹ́ ìlú kù àbí tí ìgbà mi abẹ́ ti gbà mí ọlọ́run sọ ẹ̀dú ó ń sàpá ṣé wọ́n rárẹ̀ àgùnwá ni èlò náà ní ẹ̀fọ́ a. àpò òwe ti ń bọ̀. owó ti bọ́ lẹ̀ o. ẹ̀kan jábọ̀. náà lẹ́yìn náà gbogbo àwa táwa náà wà ń bí. ok bàbá wa ó ń sàpá ti ìsàpá His Royal Majesty Ọba Bọ́lárìnwá Ezekiel Ọlájídé wa onísàpá ìsàpá Kingdom Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ State. Wọ́n bẹ gbogbo wa pé ká má bínú wípé ọ̀nà ló pọ̀ àwọn náà bá wà. OMC Ògbómọ̀ṣọ́ Muslim Community igbákejì alága wọn ti mú àpò wọn wá. Ta ló tó kù? Ẹ jẹ́ àṣàdúrà. Ok, ìyàwó Gárúbà mi ì pé ọkọ ẹni kí n pè ìyàwó. Ọlẹ́yìn nǹkan bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ Gárúbà yìí lónìí. Aláàjì Gárúbà ó dà fún ọ lówó torí ọ̀nà. Wọ́n ti ká ti gbowó lọ́wọ́. Ẹ gbórúkọ náà tóbi. Allahu Akbar. Ọlọ́run jẹ́ ọ̀dà fún Gárúbà. Àmín. Olúwo ti gba ìyọ̀ǹda lọ́dọ̀ bàbá mi. Wọ́n wá tó ní lórúkọ bàbá mi tó kàn lówó 50,000 naira. Allahu Akbar. Ẹni mọ̀ pé kì í ṣe pé Gárúbà lówó tí bàbá bá fún ọ ní orúkọ bàbá mi 50,000 naira. Ẹ̀kọ́ nu o. Ẹ̀kọ́ nu o. Ṣé ẹ tún fẹ́ pè ìyàwó Gárúbà yìí gé? Da rárá. Wọ́n ṣà ń dá akọ Gárúbà nígbà tí nǹkan fi gbẹ́gbẹ́. Ọlọ́run ní jẹ́ ọba ìjẹta ló tó kù. Náà àdúrà ló kù tá a ṣe. Alákọ̀ọ́kọ́ bàbá wa Òǹpẹ̀tù ti Ìjẹ̀rù ọba dáadáa púpọ̀ ni wọ́n. Àwọn tí wọ́n máa ń ṣe kábíyèsí ọ̀wá bí. Kábíyèsí o. Ọlọ́run jẹ́ ọ̀dà fún wọn. Àmín. Òní bàjẹ́ fún Òǹpẹ̀tù láíláí. Àmín. Màmá jẹ́ wọ́n wó olólẹ̀ bí ògiri. Bí ògiri. Òǹpẹ̀tù Ìjẹ̀rù. Màmá jẹ́ wọ́n owó olólẹ̀ bí ògiri. Bí ògiri. Ọba tí ó jẹ́ kí Káàbà owó. Ọlọ́run tí ó jẹ́ kí Káàbà owó. Màmá jẹ́ owó olólẹ̀ bí ògiri. Màmá jẹ́ owó olólẹ̀ bí ògiri. Màmá jẹ́ owó olólẹ̀ bí ògiri. Ọba tí ó jẹ́ kí Káàbà owó. Ọlọ́run tí ó jẹ́ kí Káàbà owó. Màmá jẹ́ owó olólẹ̀ bí ògiri. Ọba nu bàbá ní mọ́kọ́. Allah. Ọjọ́ dáa fún wọn. Àmín. Lẹ́yìn náà, Honorable Ebenezer Ṣẹ́gun Ògúnwùyí, Chief of Staff to His Excellency the Executive Governor of Oyo State, Engineer Ṣèyí Mákindé, ọlọ́njọ́ dáa fún Chief of Staff. Àmín. Ògúnwùyí ń ṣe dáadáa púpọ̀, ó kọjá bẹ́ẹ̀ o, ó kọjá bẹ́ẹ̀ ṣe ń wo yẹn o, ọlọ́njẹ́ ó dáa fún wọn. Àmín. Nǹkan kan ò ní sí àlàáfíà wọn, wala la ilaha illallah. Àmín. Ògúnwùyí bá gbòòrò kọ pápá wà ń bàdàn bí ìgbà tí wọn ò rí ìyàn rí ni wọ́n á máa sáré káàkiri ni láti mójútó pé bàbá ìmọ̀mú Ògbómọ̀ṣọ́ nìyí báwo ni welfare àwọn ti fẹ́ rí. Allah. Mo sọ fún yín tí mo sọ ń tẹ̀sí léde Bẹ́ẹ̀ni. ìṣèpá kan sọ nǹkan ṣe ni àwa yìí sọ téèyàn ọba ṣe. Wọ́n gbúrò pé mo wà nìbàdàn ilẹ̀ sì ti ṣú pé ìmọ̀mú ìlú mi dé ilẹ̀ sì ti ṣú pé ìmọ̀mú ó sùn wọ́n kàn sẹ́ndì àdírẹ́sì hòtẹ́ẹ̀lì sí mi. Bẹ́ẹ̀ni. Nígbà tí àwọn èèyàn ó sẹ́ndì mẹ́sẹ̀gì látọ̀ wọ́n ní governor's guest yẹn ni pé àlejò ìjọba ni wá.
ṣùgbọ́n tá a máa débẹ̀ gubernatorial reception náà náà fún wa. Bẹ́ẹ̀ni, àbí bí ilé ìjọba. Àbí bí ilé ìjọba kọ́ bí ilé ìjọba níbẹ̀ wọn arówó náà. Àyà kọ́mọ́lá. Ẹjọ́ ẹ̀kọ́ mo ti mú jáde. Béèyàn ò bá jálejò gidi wọn mú lọ bẹ̀. Bẹ́ẹ̀ni bàbá. Ẹ káàbọ̀ mọ́ràbá ni wọ́n ṣe fún wa. Awọnú yàrá ló dàbí ìgbà tá a wà lóye. Pílẹ̀tì oúnjẹ kan 20,000. Bó ṣe jẹ́ nìyẹn, pílẹ̀tì oúnjẹ kan. Àwa wá jẹun lórí bíìlì ìjọba. Àjẹbẹ̀yà alájẹ. Níbẹ̀ sì ni béèyàn bá jẹun ó jẹun ẹ̀kan 20,000 ní lábọ̀ jẹun ti dé. Lábọ̀ jẹun kódà kò tó rú bàbá. Kò yó àwọn kan wọ́n tó lọ gbà sí. Bẹ́ẹ̀ni, lábọ̀ jẹun. Ọlọ́run jẹ́ ọjọ́ abúlé gbogbo. Irú àwọn oúnjẹ bá gbọ́ lónìí ó ti jẹ́ ní ìbáṣe máa bá mọ̀ èèyàn gidi. Lọ́wọ́. Oúnjẹ ìjókòó ẹ̀kan 20,000 naira. Àní wọ́n fi ń ṣe bẹ̀ lóṣù kan lé mi. Ọlọ́wọ́. Làwọn sì jẹ́ tán jókòó ẹ̀kan láàyò làwọn kan gbà sí. Bẹ́ẹ̀ni. Kò ní bàjẹ́ fún Ṣẹ́gun Ògún. Yóò máa dá fún lọ ní. Wala la ilaha illallah. Lẹ́yìn wá àgbà náà, the executive chairman Ògbómọ̀ṣọ́ South Local Government Oyèníyì Oyèdòkun Timothy Ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín. Gbogbo àwa tá a máa wọ́gò dúdú báyìí èèyàn rí la máa jẹ́. Àyà kọ́mọ́lá. Àwa ni lọ́gbàgbó. Wọn sọ fún àfa àtọmọ kí wò rí rọ. Báwọn kan fi ń bú mi. Àlọ́gbọ́lá. Wọ́n ní tó bá gbàgbó ẹ̀yìn tó yọ wá wọ́gò dúdú ẹ̀yìn ní ọlọ́ọ̀nù. Aláwọ̀ yá sí ọkọ̀ mi lẹ́kàn. Èmi àbí tí n bá mu gbórí láyé lẹ́ẹ̀ẹ́dẹ́gbà ládá ọlọ́mọdé ìdúró ti wà. Mi ì mu gbórí, mi ì mu tírí, mi ì mu sìgárì, mi ì mu nǹkan kan rí láyé. Ọtí ò kẹnu mi rí, kì í ṣe pé mo ti mú rí mo wá tún bá mi ì mu mọ́, kò ṣẹlẹ̀ rí láyé. Mi ì fi mu lò wù rí, mi ì mọ téèsì ọtí, lórí bákan lórí lẹ́nu mi ì mọ́ rí. Mi ì mu gbórí, mi ì mu sìgárì. Ẹ̀yin wá ní mo mu gbó mo mu sìgárì. Ẹ̀yin lọ ọlọ́dọ̀. OOT Ọlọ́run yóò máa dáa fún yín. Ní ṣubú láéláé. Gbogbo èèyàn tí bá ń sáré kẹ́ ẹ ṣubú. Irú ládá tọ́lọ̀ mú fírí ọ̀nà Ọlọ́run ó fún. Ṣé ẹ mọ fírí ọ̀nà? Fáráò. Irú ládá rẹ̀ lọ́lọ́run ó fún. Ọlọ́run ti wúlò pé ẹ̀yin yìí dúró tì wá. Tẹ́ dúró tì wá dáadáa. Pẹ̀lú òkú Ọlọ́run gbogbo èèyàn tó bá ń sáré pé kó bàjẹ́ fún yín. Irú oríire táṣe tá ní ṣe wájú Ọlọ́run ló ṣe. Irú oríire ń dà Ọlọ́run tó ṣe. Irú àlùbáríkà Kárúnà lọ́lọ́wọ́ fún. Àkúrí ọmọ làlùbáríkà ọkàn ní irú ti Kárúnà. Irú àṣeyọrí tí Nàmúrúsù ṣe Ọlọ́run jẹ́ òun náà ṣe. Ọlọ́run wọ́n ṣe jẹ́ orí bá. Àwọn tó bá wá gba ti yí bí irú àwa yìí a máa dán lọ láíláí. Láti máa gbádùn tí a ní yóò ní jẹ wá àti ní jẹ ìyà. Torí ìyà tó ń bẹ méjèèjì kéèyàn jìyà àti kíyà jẹ èèyàn. Ó yẹ kí n ṣe kankan náà o. Ìyà jẹ èèyàn o, a jìyà o, ọlọ́mọdé ọ̀tọ̀ sí a. Wala la hawla wala quwwata. Lẹ́yìn wá gbà náà, Sanjọ́ Sànjé majority leader Adédoyin èèyàn dáadáa tá a bá wà ní program nìbàdàn láàárín àwọn honorable tó kù majority tó wà á dìde pé mo fẹ́ lọ kí imam wọ́n á wá dìde wá láàárín àwọn honorable members tó kù ṣé mo pé tí majority leader bá sì dìde àwọn kò dìde pẹ̀lú ẹ̀ pé ọ̀gá wa ní àwọn majority ní house wọ́n á wá tẹ̀lé majority leader wọ́n á máa kí mi ní kọ̀ọ̀kan majority wa sọ pé èrú wà lélẹ́yìí kìnní kan lélẹ́yìí ọmọdé àwọn máa kí mi èmi náà wá gbajúmọ̀ lọ́dọ̀ àwọn honorable alókè gbajúmọ̀ majority leader ọlọ́jọ́ dá fún majority leader ní bàjẹ́ fún wọn láéláé wala la ilaha illallah. Lẹ́yìn wá àgbà náà bàbá wa oníṣàpá àti ìṣàpá bàbá wa His Royal Majesty Ọba Ezekiel Bọ́lárìnwá Ọlájídé the first oníṣàpá of Ìṣàpá Kingdom ọlọ́mọba wa dúró tì wọ́n.
ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún wọn. Àmín. Wọn à ní wó Àmín. wọn à sì ní ṣubú. Àmín. Pẹ̀lú ògo ọlọ́run wọ́n sì pẹ́ lórí ìtẹ́ bàbá wọn. Wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Chairman Ògbómọ̀ṣọ́ Muslim Community ọmọ South yìí làwọn náà. Vice Chairman Ògbómọ̀ṣọ́ Muslim Community ọmọ South yìí ni wọ́n. Ẹ̀rí òun lèmi máa ń sọ Ògbómọ̀ṣọ́ ọ̀kan náà ni wá. Ẹnìkan sọ mí dọ̀gbọ́n náà tá a bá fẹ́ tún kinní yẹn tó ní ìsìn ìkan ní north ìkan ní south no Ògbómọ̀ṣọ́ l'Ògbómọ̀ṣọ́ ń jẹ́ north or south Ògbómọ̀ṣọ́ ní gbogbo wa. Tọ́rọ̀ bá dẹ̀ débi ọ̀rọ̀ ẹ̀sìn kì í ṣọ̀rọ̀ òṣèlú ẹni tí ó bá kápẹ́bù tó lè ṣe láàfin bẹ̀. Now nísìnyí chairman Ògbómọ̀ṣọ́ Muslim Community Ògbómọ̀ṣọ́ south vice chairman Ògbómọ̀ṣọ́ Muslim Community Ògbómọ̀ṣọ́ south. Ṣé ẹgbẹ́ kì í ṣọ̀rọ̀ òṣèlú rárá ìdè bẹ́ẹ̀ yẹn mú kan káwa náà mú kan rárá o àwọn méjèèjì dẹ̀ ń ṣe dáadáa pẹ̀lú ògùn ọlọ́run ò ní kọ̀dí àìmọ̀ṣe sí i ọlọ́run ó jẹ́ máa mọ̀ ṣe ọlọ́lá ilaha illallah nínú àwọn ọmọ sáà tó yẹ ká ṣàdúrà fún dáadáa òun ni Alhaji Abdulrazak Salawudeen alágúnmu bàbá ní Dublin àwọn ilé ìdúró tán o wọ́n lè dúró tán ọlọ́run jẹ́ ó dáa fún yín ẹ̀ ní ṣìṣe pẹ̀lú òkú ọlọ́run wala ilaha illallah gbogbo àwọn Ògbómọ̀ṣọ́ lápapọ̀ ọlọ́run jẹ́ ó dáa fún wa látúndé yẹ kí n ṣàdúrà fún tí mi tí ì ṣe fún. ṣé Rasmutel olúwo fún ní sáùtù Rasmutel láti ẹ̀wòye ńlá kan ká fọkùnrin jẹ́ aláàjì ọlọ́kùnrin Rasmutel kì í dáa pọ̀ gan ní sàó wọ́n ń ṣe dáadáa gan ó kú òní kéré ní. Ọlọ́run jẹ́ ó dáa fún un. Àmín. Ọlọ́run jẹ́ ẹ máa mọ̀ ṣe. Àmín. Láti Èkó ni wọ́n ti máa ń wá s'Ògbómọ̀ṣọ́ ní gbogbo ìgbà. In fact kí n tó mọ̀ pé kì í ṣe Ògbómọ̀ṣọ́ ni wọ́n ń gbé ó pẹ́ o. Torí tá a bá ṣe program kan ní weekend yìí tá a tún nílò ní weekend tó bọ̀ ẹ̀ tó rí wọn tẹ́ bá tún ní tó tẹ̀lé ẹ̀ tó rí wọn tẹ́ tó rí wọn. Tẹ́ ẹ̀ bá wá rí wọn nìkan bóyá wọ́n bí sí wọn wá. Lẹ́sẹ̀kẹsẹ̀ ibi program yẹn náà ni wọ́n á ti máa pè pé mo monitor obìnrin yẹn bó ṣe ń lọ èmi náà donate nǹkan báyìí. Mo monitor ẹ mo ń wọ online Àmọ̀tẹ́kùn ni mo jẹ́ wọ́n rí wò online lórí pé kí ni Àmọ̀tẹ́kùn máa ń clear dáadáa ju Aláàjì Kúnlé lọ Aláàjì Kúnlé wọn ìdí ìrówó ra ní iṣẹ́ Ọlọ́run bá ń bò yín láṣìírí. Àmín àmín. Àwọn èèyàn sọ pé kí ni Aláàjì Kúnlé máa ń ṣe bàlàbàlà ẹ̀rọ àwọn náà ti ń gbé káàkiri pé yẹ́ wọ́n ṣe bàlàbàlà lóòótọ́ Ọlọ́run jẹ́ ọdún Aláàjì Kúnlé. Àmín àmín. Àmọ̀tẹ́kùn bá ń kọ́ wọn ṣẹṣẹ gbọ́ iye fẹ́ bá gbà lówó ṣe. Torí ọ̀dọ̀ wọn làwọn èèyàn ti máa ń sábà tètè rí túbà wù. Àdáyé Kúnlé wọ́n dẹ̀ wà dedicated kan wọ́n tún wá humble wọn ìfọ́nbù. Ọjọ́ dáa fún yín. Àmín àmín dáadáa. Irinṣẹ́ yín Ọlọ́run ní yóò jóná. Àmín. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. So Rasmutel Ọlọ́run jẹ́ ó dáa fún yín o. Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín. Bàbá wa àgbà láyé gbà mí Ọlọ́run bá wa dúró tì wọ́n. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún wọn. La ilaha illallah. Rárá bàbá àbèjì àná wa làwọn náà Akínọlá ẹgbẹ́ iná máa gbé rẹ̀ sí fún wọn. Allah akbar ǹjẹ mo gbọ́ yóò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o Ọlọ́run wọn ṣàdúró tì wá. Alhaji Akínọlá anáwá dáadáa ni wọ́n èmi àtọmọ wọn lájọ Sàràfà lásìá láràfà mi ni ìyàwó Alhaji Gárúbé Èjìdé àjọ Sàràfà lásìá ọmọ náà sì dáa púpọ̀ ó lò ó ṣe dáadáa tó pọ̀ gan nígbà tá a wà ní hajj mo fẹ́ gbé àwọn tírà kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí gbé yẹn máa sọ táwọn èèyàn ń ṣe mo fẹ́ kó àwọn tírà kan ó pọ̀ tí mo fẹ́ kó nínú ẹni tó ṣe wàhálà tí tírà yẹn fi dé Nàìjíríà torí mi kàn gbé tírà ni mo lọ sọ́ọ́lẹ̀ sọ́dọ̀ wọn mo sọ́ọ́lẹ̀ sọ́dọ̀ wọn pé ó bá ṣe wù yẹn ṣe báwo yẹn kó tírà mi wálé tírà millions báwo yẹn kó wálé wá sì wù yẹn fílẹ̀ sí mọ́ka ẹ̀mọ́ kó wálé èmi fi tí alẹ́ rẹ̀ mi ń bọ̀ Nàìjíríà ń tèmi nínú ẹni tó wá ṣe wàhálà gan títírà ibi dé Nàìjíríà tí mo wí ìwúrí ọ̀wọ́n ní ìyàwó Alhaji Garba ó ṣe wàhálà púpọ̀ gan àṣàwọ̀ àbí tírà báyìí máa mú lẹ̀ ní ṣáàṣe kiri kan ní ṣáàṣe nǹkan kan ní tírà mi sì dé Nàìjíríà gbogbo yejú wọn pátá Ọlọ́run jẹ́ ó dáa fún wọn Ọlọ́run ní jẹ́ wọ́n máa padà sí la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Vice Chairman
Ògbómọ̀ṣọ́ South Local Government Alhaja Abdulkareem Mujidatu ọlọ́jọ́ dáa fún yín o ọlọ́run ní yẹ̀yìn sá o lẹ́bàá kó ń kò tẹ́ wà yìí tó dáa jù bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe sàárà bẹ́ẹ̀ náà bá dá alága káńsù ṣé ọ̀dà ni ó pé gan ó tì ó dọ̀wọ́ yín o ṣé ẹ ti gbọ́ ọmọbìnrin dá o ilé ìbàdàn alága káńsù ó fi jẹ o ó sì ní tẹríba yọ gbọ́dọ̀ sí yín lẹ́nu yẹ bá ti sí mi èyí náà kú mọ̀ pé òníye inú kọ̀ọ̀gbọ́n yẹ bá ti sí náà ní ọmọ lọ àìbẹ́ẹ̀kọ́ èyí gbẹ́jọ̀gá rẹ̀ lọ kì í ṣe fún ọgbọ́n nílà apá ìdí mọ̀ ń sọ o gbogbo ọgbọ́n téèyàn bá gbọ́n láyé kò gbọ́dọ̀ gbọ́n ju ọ̀gá rẹ̀ lọ. ìyáàdùn mi ọ̀sán ní ìsìn pé ìmáàmù ń bù rárá o mò ń yìn ni o níjọ́ téèyàn bá ti sọ pé ọ̀gọ́ òun bò ní tiẹ̀ ọlọ́nu o. bíṣípù ọ̀sán bá sọ ní ìsìn pé gómìnà náà wà wo kí ní dáadáa ni kí ìwó dáadáa no problem ó rà ìwé òdìríṣẹ́ ní epo ọlọ́jẹ ẹnu. èyí ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọba pọ̀ gẹ́ẹ̀sà kéèsì mi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ọmọ sí akọ́ṣàdúrà gbogbo tó kò lébi ọlọ́pàá jẹ́ kó ga ṣe mi gbọ́ wàá sọ dáadáa wàá fi ọ̀yàyà kún lọ́mọ arábàbà tọ́gbó fi gbọ́ yé kó wá níbẹ̀ ta ìṣẹ́sẹ̀lẹ́sà ó yẹ kẹ́ ẹ̀ mọ̀ fún kẹ̀kẹ́ kò yẹ kẹ́ ẹ̀ sáyẹ̀nsì bẹ́ẹ̀ náà ẹ̀ sì lè sáyẹ̀nsì bẹ́ẹ̀ ìwọ mọ̀ sáyẹ̀n no problem ó jẹ ntánu torí bẹ́ẹ̀ alájà mújì wọ́n gbájú ó ti lọ o tó ọ̀gbájú lọ bẹ́ẹ̀ gbórí ta ń bí ìwù ẹ̀gbọ́n ó ní ìfarabalẹ̀ jẹ́ gbọ́ kò ní kọjá iye rẹ̀ bá sún ẹ sọ fáwọn ọ̀gá tó kù kán sún orílẹ̀ èdè àpọ̀ ọlọ́run kọ́mọ́sá ìdúró tì wá eléyìí tá a ṣe lónìí kọ́ lọ́mọdé ọjà ṣe. tó à ń wò bóyá ọ̀la lọ́dún àbọ̀túnla kó ètò òwò kó jẹ́ ọlọ́run kó jẹ́ kúrú bá wa pẹ̀lú wọn náà ti róṣù ní Saudi Arabia abẹ́ẹ̀kọ́ wọ́n ní wọ́n rí oṣù ní Saudi Arabia ṣùgbọ́n announcement yẹn Saudi Arabia ló wà fún kì í ṣe announcement Nàìjíríà lára ń tá a gbọ́dọ̀ pé ilé ẹgbẹ́ bíi Muslim rẹ́lòmíìsà ni wọ́n ti róṣù Saudi o ọ̀la lọ́dún bẹ́ẹ̀ kọ́ wọ́n ti rí oṣù ní Saudi Arabia ọ̀la lọ́dún ní Saudi Arabia ṣoṣe báyìí lè ṣe àwa náà mọ̀ wá retí announcement oṣù tiwa lọ́dọ̀ Sultan Sokoto àwọn náà dẹ̀ máa announce tó bá ti di Maghrib sọ̀kò láǹkan dúnú tó wọ́n bá announce Nàìjíríà náà pé wọ́n róṣù ní ìsìn àjọṣọdún ní ọ̀la tí Sultan bá ti sọ pé wọ́n róṣù wọn bá máa sọdún lọ́la ní Saudi Arabia á gbàwẹ̀ lọ́la Nàìjíríà ṣùgbọ́n ó fúlì wọ́n rí ti àná torí pé àwẹ̀ yìí ti sí ọ̀kọ́rọ́ ọlọ́run tó mọ́ṣẹ́ ìgbàjọ sí ọ̀hán ọ̀rọ̀ píkà. Rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillah. Àwọn elétò dá ṣe fúnfọ́. Class captain. Nah.